bandit. Secondly, tí Irun Ekun bá wà òkè, àwọn other organizations wọ́n lè fún Irun Ekun náà ní contract. Globalcom lè fún Irun Ekun ní contract. MTN lè fún Irun Ekun ní contract. So many organizations téèyàn bá ní security company tí security company tó bá ń ṣe dáadáa, security company yẹn ó lè gba contract, ó máa gba contract, á rí contract gbà tó jẹ́ pé through them á wá provide iṣẹ́. It will now be a source of job creation for many youths. Ó máa jẹ́ source of job creation, source of job creation. Ó máa jẹ́ source of job creation for some of our youths, even for some adults tí wọ́n níṣẹ́. So ó máa jẹ́ source of job creation fún wọn. So source of job creation, so tó bá grow, tó bá di source of job creation fún àwọn èèyàn, ṣe mọ̀ pé Irun Ekun náà ó ti mú ebi kúrò nínú life àwọn èèyàn kan nìyẹn. Àwọn family kan wà tó jẹ́ pé ó máa jẹ́ pé through Irun Ekun òun ni wọ́n ṣe ń jẹ, òun ni wọ́n ṣe ń mu. Through Irun Ekun òun ni wọ́n ṣe ń jẹ, òun ni wọ́n ṣe ń mu. So kí ni reason ni pé téèyàn bá ṣe dá iléeṣẹ́ ńlẹ̀, tẹ́ bá ṣe dá iléeṣẹ́ ńlẹ̀ ńsìn, mo ṣe establish company tí mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kan trust mi, mo fẹ́ kí àwọn èèyàn gbéṣẹ́ fún mi. Èmi tí mo wá dá iléeṣẹ́ yẹn lẹ̀, mi ò appear, àwọn èèyàn ò rí mi. Ìyàtọ̀ tó wà láàrin Chief Sunday Igboho àti Gani ni mo fẹ́ ṣàlàyé fún yín o. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ dá iléeṣẹ́ ńlẹ̀, ó fẹ́ kí iṣẹ́ yẹn grow. Kò sẹ́ni tó dá iléeṣẹ́ ńlẹ̀ tí ò ní fẹ́ kí iṣẹ́ grow. So mo dá iléeṣẹ́ ńlẹ̀ ńsìn, mo fẹ́ kí iléeṣẹ́ yẹn grow. Mo dẹ̀ fẹ́ káwọn èèyàn trust mi. Kò possible èmi tí mo dá iléeṣẹ́ yẹn lẹ̀, mo ní láti kọ́kọ́ show pé mo competent. Gbogbo eléyìí tí Sunday Igboho ń lọ ṣe nùgbò yẹn, òun náà ń pè ní sacrifice. Sacrifice yẹn ni competency. He wants people to trust him pé I can do this. Tí àwọn olóyìnbó máa ń pè ní hard work. Tí àwọn olóyìnbó máa ń pè ní tó lọ́pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń condemn lọ́dọ̀ wa, òyìnbó call it hard work. Bẹ́ẹ̀ mi ṣe mú hard work lóyìnbó ń pè. So he stood at hard work ní àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí recognize ilé iṣẹ́ yẹn. Tẹ́ bá lọ ka history àwọn Mike Adenuga, bàbá Eleganza Okoya, wọ́n sọ pé bàbá yẹn ti ta bàtà rí ní Àpápá, wọ́n máa ń sọ. Eleganza Okoya, wọ́n ní ó ta bàtà rí l'Àpápá. Ẹ jọ̀ọ́ ṣó lè ta bàtà mọ́ báyìí? Ṣó lè ta bàtà mọ́ báyìí? Kò lè ta bàtà mọ́ because ilé iṣẹ́ ẹ̀ ti dúró. Kí ló fún gbà? Tẹ́ bá rí bàbá Eleganza sì tó wá lọ, tó wáyé pé òun ní sales rep, tó wá ń drive, tó wá ń polówó bàtà, ṣé wọn ní kán lọ check ọpọlọ ẹ̀ pé bóyá nǹkan kan ti ń ṣe? Pẹ̀lú ibi tọ́lọ́run ti kẹ́ bàbá yẹn dé ń sìn, kó yẹ̀ṣẹ̀ wá kí mọ́tò mọ́lẹ̀, kó wá lé òun lòun fẹ́ máa kó máa drive, kó máa wá ya ọ̀dọ̀ customer kiri pé ẹ wá ra bàtà àbá ẹ wá ra product Eleganza. Ṣé ẹ̀ ní sọ pé nǹkan kan ṣẹlẹ̀ sí brain ẹ̀ ní nǹkan kan ṣẹlẹ̀ sí brain ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀? Àwọn mìíràn lè ní bàbá yìí greedy, àwọn mìíràn ní bóyá ọwọ́ ti wà lára bàbá yìí o, kó lé gbogbo àwọn staff ẹ̀, gbogbo sales rep ẹ̀, kó wá lóun fẹ́ máa ṣe sales rep, lóun fẹ́ máa polówó. Ayé ta dẹ̀ wá yìí, tẹ́ bá ní product ẹ gbọ́dọ̀ polówó product yín. Ọlọ́run fi Facebook, Instagram, gbogbo means, TikTok, ó ti fi ọ̀nà advertisement, ó ti fi rọ̀ wá lọ́rùn. Ayé ìgbà kan wọ́n tẹ́ máa san fẹ́ǹtì ní $750, nígbà kàtẹ́ tó wà lóyìnbó 1 million 2 million fún 1 minute advert. 1 minute àwọn gbọ́dọ̀ káwọn ti lose lórí advert because so many things tó jẹ́ pé àwọn lè máa lọ bouncing. You can send it to people online and they will help you to advertise your product. Àbọ̀rọ̀ àbọ̀yì bàbá mi, ṣé wọn pé mo ṣì rọrọ yín lánàá bàbá mi Fárínú pé pẹ́ta ti sọ̀rọ̀ pé kí ló ń ṣẹlẹ̀. You can advertise your product through any means. O lè advertise your product yẹn lórí Facebook, lórí Insta, even gba tí wọ́n á ti rí lórí Facebook gan, wọ́n NTA gan, ẹni mélòó ló ń wo tẹlifíṣàn mọ́, ẹni mélòó ló ń wo tẹ́lì, nǹkan tí ayé ń gbò lélẹ́yìí. So ní area yẹn wọ́n lose. So kí ni mo try láti sọ ni pé so àwọn Irun Ekun tó ṣẹ̀ṣẹ̀ dé, àwọn náà gbọ́dọ̀ ṣe advertisement. Ó wà very important. Wọ́n gbọ́dọ̀ ṣe advertisement. Wọ́n gbọ́dọ̀ convince àwọn èèyàn pé àwọn lè ṣe. So gbogbo eléyìí tí Chief Sunday Igboho ń ṣe yẹn, tí àwọn èèyàn sọ pé advertisement is part of it. Part of it ni. Part of it ni. Mistake lè wà ńbẹ̀, but part of it ni. Torí pé kí ni aim and agenda Irun Ekun lè jẹ́ pé okay o, àwọn bandits o, wọ́n yọ wá lẹ́nu ilẹ̀ Yorùbá o, a fẹ́ gba ilẹ̀, a fẹ́ support láti lé àwọn bandits kúrò ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ò bá gbà, kí lẹ fẹ́ ṣe? Ó gbọ́ àtọ́ bàbá mi.
tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ò bá gbà kílẹ̀ ṣe fẹ́ fọ́ọ̀sì gọ́ọ̀mẹ̀ntì gbà because àwọn gọ́ọ̀mẹ̀ntì gan nínú àwọn fídíò tí mo wò ok ẹ wo operation tí wọ́n ní wọ́n lọ mo wo Mr Wisdom ló ṣàlàyé o Mr Wisdom ló sọ mo rí fídíò náà lórí TikTok Mr Wisdom ló sọ wọ́n nígbà wọ́n jọ obìnrin tí wọ́n náà gbà yẹn obìnrin ọlọ́mọ kan ìyàwó àfáà yẹn tí wọ́n gbà obìnrin tí wọ́n náà gbé nígboro àwọn Irun Ekun àti àwọn ọlọ́pàá ni wọ́n jọ ń wá wọn káàkiri ọkọ̀ woman yẹn aláàjì ó ń bá wọn negotiate ó ní 20 million ló wà lọ́wọ́ òun kìíní kan òun ò ní jù bẹ́ẹ̀ lọ àwọn yẹn ṣáà ń ṣe fídíò yẹn wà lórí kìíní mi ò ní tiẹ̀ mọ̀ pé máa sọ lọ́bẹ̀ lé ní ìbá play fídíò yẹn but tó máa take time gbogbo ala lè ti rí fídíò yẹn Mr Wisdom ló ń ṣe fídíò yẹn so ìgbà tó wá kù díẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá ń lo tracker wọn láti mọ ibi tí àwọn ọlọ́pàá àwọn pípọ̀ yẹn dé ìgbà tó wá kù díẹ̀ kí wọ́n dé àwọn ọlọ́pàá àti Irun Ekun wọ́n jọ kúrò lọ́yọ̀ state ni o wọ́n jọ dé Kogi state ìgbà tí wọ́n wá dé Kogi tó kù díẹ̀ wọ́n lọ dé ibi tí àwọn pípọ̀ yẹn gangan wà àwọn ọlọ́pàá wá ní káwọn Irun Ekun sún sẹ́yìn káwọn nìkan wọnú ilé so wọn ò fẹ́ kí àwọn Irun Ekun kan mọ bandit bó ṣe rí lọ́kàn tèmi nìyẹn o tó bá wù ó lè against mi ìyẹn ó dẹ̀ against vision Irun Ekun torí vision tí Irun Ekun sọ ni pé gbogbo bandit a máa gbójú wọn síta ẹ̀wọ̀n pé tó bá ti fojú àṣebi hàn àwọn tó ń ṣe kà tó ń ṣe bí ẹlòmíì tó fẹ́ ṣe á dáwọ́ kọ́ pé ṣe bẹ́ẹ̀ mọ́ o kó má gbójú wa síta ṣùgbọ́n ọlọ́pàá wọ́n ní security tó náà kọ síbẹ̀ pé àtàwọn security tó support wọn ṣùgbọ́n ìgbà tó di pé ẹ wá dé ibi dídè tó yẹ pé bóyá wọ́n believe pé àwọn Irun Ekun lè ya àwọn yẹn wọ́n lè ya wọn ní fọ́tò àbọ̀ wọ́n lè ṣe kankan nítorí bẹ́ẹ̀ ọlọ́pàá wọn ò jẹ́ kí Irun Ekun wọn ò jẹ́ kí wọ́n débi tí àwọn yẹn wà àwọn ọlọ́pàá wá gba ọmọ yẹn àti ìyá ẹ̀ wọ́n wá kó wọn wá fáwọn Irun Ekun wọ́n wá kọ síbẹ̀ pé Nigerian police have successfully rescued the mother and daughter kí ni mo gbìyànjú bí mo mother and son ni kí ni mo gbìyànjú láti sọ ni pé ṣe rí pé tẹ bá ro ẹni tó bá jókòó tó bá ro bẹ́ẹ̀ yẹn ṣe rí pé they play upon your intelligence and you guys don't know wọ́n play upon intelligence yìí ni là wọ́n play bó de wo gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ mi wàá rí ẹyọ ẹni mo mọ̀ pé Mr Wisdom sọ pé ìlú yìí title fídíò yẹn lórí pé ibi tí Nàìjíríà ń lọ ok kò wá sí ẹyọ ẹnìkan báyìí tó ti wá sọ pé kí nígbà tẹ wo fíìmù yẹn tí ẹ wo fídíò tí Mr Wisdom ṣe yẹn kí kò sí ẹyọ ẹnìkan tó sọ pé kí ni reason tí wọ́n ṣe stop yín tí wọ́n ṣe jẹ́ kí gbogbo yín tẹ̀lé wọn lọ why ṣebí security outfit ni wọ́n pè ok ẹ wo ti rescue ti èyí tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Ògbómọ̀ṣọ́ àwọn Nàìjíríà mi sọ pé àti àwọn DSS àwọn vigilante local vigilante tó support wọn that is àwọn local security outfit bí Irun Ekun wọ́n ní pé Àmọ̀tẹ́kùn wọ́n kọ Àmọ̀tẹ́kùn síbẹ̀ wọ́n kọ gbogbo wọn síbẹ̀ pé wọ́n gbogbo wọn jọ ṣe iṣẹ́ yẹn ni wọ́n kọ síbẹ̀ pé gbogbo wọn jọ ṣe iṣẹ́ yẹn papọ̀ ni wọ́n ní àbúyá wọn láwọn navy force wọ́n ṣàkọ́bẹ̀ ọlọ́pàá gbogbo wọn bẹ́yẹn wọ́n ní gbogbo ọjọ́ ṣe iṣẹ́ yẹn papọ̀ ni but ẹ wo bí àwọn ọlọ́pàá ṣe máa ń kọ títí wọn wọ́n á ní pé ọlọ́pàá o àwọn àti Irun Ekun lọ́jọ́ kúrò lọ́yọ̀ọ́ o ẹ má bínú pé mo rẹ́rìn o ọ̀rọ̀ burúkú tó ń dẹ̀rẹ̀ so tó bá tí wọ́n ti wá dé ibi tí kò dẹ̀ sí di àwọn náà mú àwọn Irun Ekun dání pé tí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú bóyá kán ràn wọ́n lọ́wọ́ so wọ́n wá lọ síbẹ̀ mi ìyókù tó wà ń bẹ̀ mo fi sínú conclusion mi mo fi sínú mi ò ní sọ lórí social media torí mi ò kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ so but ẹni tó bá ní ọgbọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí máa ronú pé kí ni reason àbọ̀rọ̀ àbọ̀yìn bàbá mi àwọn tó yànjẹ́ ìlẹ̀ Ọláwálé Irun Ekun pé kí ni reason tí kí làwọn kí ni wọ́n hide kí ni reason tí wọ́n ṣe jẹ́ kí wọ́n ṣe fi ojú ajé kan ṣé ojú ajé kan onísọ̀ kí ni reason ìdí ni pé àwọn náà wọn ò tí ì fún Irun Ekun ní full autonomy láti ṣiṣẹ́ ni wọn ò fún wọn ní full autonomy láti ṣiṣẹ́ wọn bó ṣe fẹ́ ṣe iṣẹ́ so kí ni mo wá gbìyànjú láti sọ ni pé Irun Ekun ṣẹ̀ṣẹ̀ dé ni mo ti sọ lẹ́ẹ̀kan Irun Ekun is a new outfit so outfit tuntun ni Irun Ekun so gbogbo nǹkan tí Irun Ekun ṣe online Irun Ekun náà fẹ́ bring ó fẹ́ make ilé-iṣẹ́ popular ni tó bá yẹ pé kò sí Facebook kò sí YouTube kò sí Instagram owó ni Irun Ekun máa lọ san fún àwọn owó ńláńlá náà máa ń san fún wọn o máa san owó fẹ́ǹtì ẹ̀ máa polówó Irun Ekun ṣe ṣáwọn bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n á san owó fẹ́ǹtì ẹ̀ wọ́n á san owó fún channels wọ́n á san owó fún gbogbo àwọn á tún san owó fún àwọn radio stations wọ́n á san owó fún àwọn newspaper media ṣe mọ oye tí yẹn máa cost it will cost millions of naira but because of the age tá wà
they can do those ads without spending much like that. And advertisement is part of business. Ìpolówó ọjà òun ni wọ́n ń pè ní àgúnmu òwò. Ìpolówó ọjà òun ni àgúnmu òwò. So and that is the reason tó fi jẹ́ pé tí àwọn èrò ẹkùn bá lọ síbi kankan wọ́n lè ṣe fídíò tán bá wà níbì kan bó ti jẹ́ pé for security reason sometimes they are not supposed to say it nígbà míì torí pé nígbà tẹ́ bá ń lé ọ̀tá tẹ́ ṣe fídíò ń sìn tẹ́ sọ pé ti wà ní sport yìí àwọn tẹ́ ń sọ gan bóyá àwọn gan wà lórí Facebook tó ń wà tó ń subscribe sórí channel tó ń wo live yín wọ́n ti mọ ibi tẹ́ ti dé tó dangerous fún security tó jẹ́ pé bóyá nígbà tó bá ti pa carry out successful operation wọn tán lórí ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ wá gbé sórí fídíò lórí ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ wá ṣù ẹ̀ because gbogbo bá ṣe wà lórí social media àmọ́ àwọn tó wà lórí mo rántí ìgbà Yorùbá Nation yẹn kan mẹ́sẹ̀gì mi ó ní sójà ní ó lóun fẹ́ join Yorùbá Nation báwo ló ń ṣe lè join group bí ó dá lóhùn dọ́là o ó ní àmì lòun kankan mi bóyá ajá bóyá ẹran mi ò fún lésì títí mi ò dá lóhùn ó send message mi gbà yẹn bóyá ajá bóyá ẹran mi ò dá lóhùn mo ní tó bá fẹ́ lọ join group kó lọ òun ló mọ̀ èmi kọ́ ló fìyàn sí group so ṣe ọmọ nǹkan tí mo try láti sọ ni pé I don't know who he is bóyá kì í ṣe sójà ẹ̀ mọ̀. So then let's talk about OPC now. Reality OPC ti wà bó tiẹ̀ jẹ́ pé OPC bẹ̀rẹ̀ as a group àbí later OPC àwọn náà di security outfit tí OPC ti jẹ́ ń sìn ó ti ń lọ bí 30 years so OPC ti grow OPC ti ní structure OPC ti wà established by bọ́lọ́hún ṣe máa ń kọ́ nǹkan ẹ̀ ní ẹ bá sọ pé ìjà or anything nǹkan tọ́lọ́hún ò bá kọ́ mọ́ èèyàn kì í lè ṣe èèyàn struggle fún títí tí ọwọ́ ẹ̀ ò ní bá ẹ̀ tọ́lọ́hún ò destiny pé ó máa di president tó bá win election bíi ti bàbá Abíọ́lá wọn lè annul election yẹn Ọlọ́run ti destiny bàgà ní pé òun ló máa lead àwọn OPC and he has been the leader of the OPC so OPC ti wà wọ́n ti ṣe a lot of security àwọn èèyàn ti mọ̀ wọ́n ti trust wọn ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ó lè wá bú mi o because mo mọ̀ káwọn kan wà tó yẹ pé they are so blind when you are telling them the truth they don't listen mo dẹ̀ fẹ́ inú mi á dùn tí Chief Sunday Igboho gan tán bá lè wo fídíò mi so OPC wọ́n ti wà wọ́n ti lo OPC lẹ́kọ̀ọ́ dáadáa gbogbo wa la mọ̀ bọ́n ṣe lo OPC lẹ́kọ̀ọ́ àfẹn tí ò bá gbé lẹ́kọ̀ọ́ mi ò tiẹ̀ mọ̀ àwọn other state but gbogbo wa ẹni tó bá gbé lẹ́kọ̀ọ́ ó mọ̀ pé bọ́n ṣe lo OPC lẹ́kọ̀ọ́ èmi mo ṣe wáyé mo bẹ̀rù OPC gan gbogbo wa la mọ̀ bọ́n ṣe lo OPC lẹ́kọ̀ọ́ mo rántí ìgbà kan sí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ládùúgbò wa táwọn OPC wa tán yadé that was very long time tí wọ́n dán pààyàn kan lóòótẹ́ so everybody ti mọ̀ wọ́n àwọn náà dẹ̀ ti establish wọ́n ti apart from bóyá security ìlú wọ́n ti ń gba contract wọ́n ti dúró kí ni mo try láti sọ wọ́n ti dúró so kí ni mo try láti sọ ni pé tí Irun Ekun tó ṣẹ̀ṣẹ̀ dé lánàá tó bá fẹ́ máa bá OPC ṣe rivalry ṣe rí àwọn èèyàn míì wà tó yẹ pé ibi tí wọ́n ti ń jẹ tọ́ bá rí i pé ṣé ẹ fẹ́ block wa ni òun ló fa gbogbo èébú àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o ní mo sọ pé mo máa bẹ àwa tá a bá sọ pé I love Chief Sunday Igboho àtẹni tó bá fẹ́ kí Irun Ekun kó grow ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀rọ̀ ìjà so that ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀rọ̀ ìjà ẹ fi Ààrẹ Ọ̀nà Kakanfò àti àwọn OPC lẹ̀ olúkálùkù ló ní àsìkò títí ẹ̀ àsìkò tọ́lọ́run destiny Chief Sunday Igboho pé ó máa reign òun ló ń reign lọ́wọ́ yìí destiny cannot be changed time tí ọlọ́run destiny Sunday Igboho that's the reality ó máa reign òun ló reign lọ́wọ́ yìí ìgbà ọlọ́run ti sọ pé through Yorùbá Nation òun ló máa fi popular because gbogbo wa ti mọ̀ kò sẹ́ni tó rọ̀rọ̀ Yorùbá Nation àárẹ̀ rí pé Chief Sunday Igboho sí lára àwọn tó bẹ̀rẹ̀ Yorùbá Nation but when he came ogun ẹ̀ jáde kí la ń gbìyànjú láti sọ ni pé àkọsílẹ̀ ti wà pé a máa ṣe Yorùbá Nation ẹ̀rẹ́ rí pé Yorùbá Nation yìí tí a bẹ̀rẹ̀ tó jẹ́ pé àti ẹ̀wà àti ìdójú ẹ̀ yìí a rí pé Yorùbá Nation yìí òun ló wá sí ọ̀pọ̀lọpọ̀ wa níyè gbogbo àwọn bàbá wa ti sun àsùnpìyè a ti sùn a mọ̀ pé láàrin àwọn ọ̀tá la wà gbogbo àwọn afá oníhùngbọ̀n àwọn tó jẹ́ pé wọ́n torí wọ́n máa ń sọ pé oríṣi àwọn èèyàn mẹ́ta ló wá sọ́dọ̀ wa kì í ṣe gbogbo àwọn tó wá ní evil ní ló bad àwọn kan wà tó jẹ́ pé mo sì bóyá mo máa padà ṣe program yẹn àwọn tó jẹ́ àwọn Moorish tó wá àwọn náà àwọn nínú àwọn ìtàn àwọn Portuguese tábà lọ sọ́dọ̀ àwọn Black Hebrew movement ọ̀dọ̀ mo ti kọ́kọ́ gbọ́ story yẹn rí so wọ́n ní ìwé lórí ẹ̀ àwọn yẹn àwọn Moorish yẹn àwọn ni wọ́n kọ́kọ́ wá àwọn yẹn ò kì í ṣe oníjà Muslim wọ́n ṣe Muslim tó wá fa wàhálà because àwọn náà wá fún refugee náà wá fún ó ní nǹkan tó rọ̀ mọ́ tó fi wá sí ọ̀dọ̀ wa fún refugee then àwọn tó wá láti Mali àwọn yẹn wá
bóyá lórí wọ́n ń bá wa ṣe business, àwọn kan wá tó jẹ́ pé business tí wọ́n ń bá àwọn bàbá wa ṣe ń gbà yẹn òun náà torí wá. àwọn kan wá, àwọn tó wá last, àwọn kan wá tó jẹ́ pé àwọn yẹn jihad ní bá wá, irú àwọn ṣé wàá límì àbí nǹkan kan bẹ́yẹn, àwọn yẹn jihadist ni wọ́n. ẹ ti rí bẹ́yẹn báyìí, that's why tẹ fi máa rí pé kì í ṣe gbogbo àwọn muslim wa ló máa ń hùwà bákan náà. àwọn ìran jihadist yẹn wọ́n bá wa sùn, wọ́n bá wa jí lé ní àwọn people yẹn gangan ló ń àtáàkì àwọn alálẹ̀ wa. àwọn ni wọ́n change mind àwọn indigenous against àwọn bàbá wọn. ẹ rí pé àwọn ọmọ àlè káàrọ̀ àjìrè pọ̀ báyìí, ọmọ àlè míì tó bá ó máa praise alimi á dẹ̀ máa gbé Àfọ̀njá ṣépè ní Ìlọrin táwọn Ìlọrin yẹn ni o, ọmọ àlè ni o, ọmọ àlè á máa gbé Àfọ̀njá, á máa gbé iṣẹ́ èpè, á dẹ̀ máa praise alimi, á nítorí pé Àfọ̀njá lẹ́lẹ́bọ ni. ọmọ àlè á máa ṣẹ́ èpè fún àwọn Odùduwà, Ògún, Ṣàngó, gbogbo àwọn baba ńlá tó sì kí ọ ilẹ̀ fún ìran ẹ̀ tí wọ́n jẹ́ kí ìran ẹ̀ di wọ́ndára. tó yẹ pé ká ní pé àwọn baba yín ò nílẹ̀, àwọn wọ́ndára yìí wọ́n lè lọ, àbí ṣé wọ́n lè lọ tẹ̀dó sínú igbó ni, wọ́n lè tẹ̀dó sínú igbó kan sọ́ dìlú, but ibi tó ti tẹ̀dó táwọn baba yín ti establish òun ni wọ́n padà wá, táwọn baba yín dẹ̀ gbà wọ́n tó sọ wọ́n dọmọ. ṣùgbọ́n tó wá sọ pé báwo ni táwọn baba yín ṣe jẹ́, wọ́n wá bẹ̀rẹ̀ sí mislead yín against àwọn alálẹ̀, àwọn ọmọ àlè, àwọn ọmọ àlè tí wọ́n ń ṣọmọ agbẹ̀yìn tẹ̀yìnjẹ, àwọn bíi igbó labí. So kí la ń tà láti sọ ni pé wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa bú àwọn baba ńlá wọn, wọ́n á máa pọ́n Muhammadu tí ò sọ ẹni kà nípa ilẹ̀ yín. gbogbo iṣẹ́ tí Muhammadu ṣe lé ní àwọn aráàbù ló ń jẹ ọlá ẹ̀, ẹ̀yin ò jẹ ọlá ẹ̀, èérún lẹ̀ ń jẹ, èérún ni ẹ̀ ń jẹ. bóyá tán bá fún yín, bóyá wọ́n fún yín, wọ́n máa ń fún wọn ní $250,000, èérún ni $250,000 because ọmọọba Saudi ó ná $3.2 billion jẹ́ láàrin 2 years. $3.2 billion ó ná jẹ láàrin 2 years. ó ra Mulanisa, ó rà á ní $450,000, ó lọ gbé sí Abu Dhabi. àwọn èèyàn assume pé òun ni first portrait tán ṣe fún Jésù, ọmọọba Saudi rà á, ó fi sí Abu Dhabi $450,000, ó rà á. So which is pé $250,000 tán fún yín yẹn kò yàtọ̀ sí bí irú kéèyàn kan fún yàn 10 naira Nàìjíríà, bó ṣe rí sí wọn nìyẹn. ṣé àwọn pé 10 naira ò ní túmọ̀ mọ́, kéèyàn kọ́kọ́ wòyàn kó fún ní 10 naira àbí kó fún ní 50 naira àbí kó fún ní kẹ́tẹ̀ fún yàn 1,000 naira gan, the money is useless. So to them that money means nothing to them. àwọn ló ń gbé luxurious lives, but orí yín ò pé. kí ni mo gbọ́dọ̀ láti sọ ni pé this set of people àwọn ló mislead yín against your forefathers, and these people they are still living in your land. wọ́n lọ́mọ tí ẹkùn bá bí ẹkùn ló máa ń jọ o, ọká ò kì í bímọ rí, ewúrẹ́ máa bí ewúrẹ́ ni àgùntàn á bí àgùntàn. And àwọn bàbá wọn they pass that history from one generation to the generation, so they are living in your land, they don't love your land. mo ti sọ sí pé not gbogbo muslim ni ò dáa, but there are some tó jẹ́ pé they are anti your land. àwọn ni wọ́n lọ fẹ́ ṣe ṣàríà láti lè fi oníṣẹ̀ṣe sí abíyá so that wọ́n á lè gbalẹ̀. kì í sí lẹ́yìn ò bá jẹ́ ọmọ àlè, kẹ́yìn ó jẹ́ ọmọ àlè tó bá jẹ́ ọmọ ọkọ gidi ni ẹ́, ǹjẹ́ o lè sọ pé kàn ṣe ṣàríà nílé bàbá ẹ̀? èyí tá a máa fi ṣe ṣàríà káwọn ọba wa náà, yes mo sọ pé mo máa bẹ̀rẹ̀ program yẹn sìn, ẹ fẹ́ ṣe ṣàríà, àwa náà máa bẹ̀rẹ̀, a máa pe government kọ́ dá òfin alálẹ̀ padà fáwọn ọba wa, káwọn ọba wa, yes aṣáà ti lófin tá ń lò nílẹ̀ wa, aṣáà ti ní òfin, aṣáà ti ní òfin tí à ń lò ní ilẹ̀ wa kí wọ́n tó kó orí burúkú wọn dé. so èyí tá a máa fi òfin fọ́nrínà rúùlù ilẹ̀ wa, òfin táwọn bàbá tiwa náà ń lò ń gbà yẹn kí wọ́n dá padà, èyí tẹ́ fi ṣe ṣàríà, yes òfin yẹn náà ni ò jẹ́ pé tẹ́wọ̀n bá gbé kinní sílẹ̀ kò sẹ́ni tó máa jí, káwọn ọba wa náà bẹ̀rẹ̀ sí ń lo òfin yẹn, yes òun tẹ́ fi lẹ́ lọ́ ṣe ṣàríà. so tó bá jẹ́ pé igbó labí tó yẹ kó rí ẹ pé ìjọ yẹ kó máa sọ̀rọ̀ ṣàríà, ṣèbí ó yẹ kó sọ pé ókè kán dá òfin padà, pé ókè tó máa náà fẹ́ ṣe ṣàríà yẹn òfin Mẹ́kà, ṣèbó yẹn ni ẹ̀ẹ́dẹ́kú dá òfin padà, òfin ilẹ̀ títí wa ká máa lò lọ táwọn òyìnbó dé tó ń sọ pé kò dáa, àbí tó gbófin tiwọn dé, dẹ́n ká máa lò òfin títí wọn, wáyé tó ṣe jẹ́ pé òfin ti Saudi la tó máa lò tó máa gẹ̀yàn lọ́wọ́ tó máa gẹ̀yàn lórí tí gbogbo number 1 òfin yẹn wọ́n máa kọ́kọ́ pa gbogbo ọba yín, àwọn tó wé láwà ní àwọn láwa máa rúlù ní gbogbo ìlú yín wá di caliphate. So anytime ni wọ́n lè ní àwọn Emirate nation wọ́n lè wá bọ́ǹbù ìlú yín, wọ́n lè wá bọ́ǹbù ìlú yín. ṣé mo gbogbo alómọ̀ kan ṣẹlẹ̀ ní Sudan, South Sudan recently nígbà yẹn ní over 2 years ago, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa padà ṣẹlẹ̀. Christian ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́, bó ṣe jọ ọmọ ìyá kan náà ni ọmọ bàbá kan ni mo kà wọ́n sí, oníṣẹ̀ṣe
so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé irú àwọn èèyàn báyìí ló wà láàrin wa lẹ́nu. So irú àwọn èèyàn báyìí tó ń bá wa gbé ìtọ́ ẹ pé they don't believe in this land, wọn ò fẹ́, they don't want the progress of this land. Ìgbà tá à ń ṣe Yorùbá nation, Lady K ló sọ kinní yẹn nínú group táwọn kọ́ wà ń gbà yẹn, media kinní. Wọ́n ní àwọn Fúlàní tó ń gbé nílẹ̀ wa, wọ́n ní wọ́n fi bíi màálù méje wọ́n lọ fi rúbọ pé kí a bẹ̀rẹ̀ sí ní máa jà, kéde wa kó má dì sí èrè, kí a jà, kí èdè àìyedè kó ṣẹlẹ̀, pé tí èdè àìyedè bá ṣẹlẹ̀ a ní lè unite láti lè gba nǹkan tá a fẹ́ gbà. Tẹ bá dẹ̀ wò lóòótọ́, ẹjọ́ èdè àìyedè kọ́ ló dá, apart from kí ló dá Yorùbá nation rú, èdè àìyedè ló dàrú. Ìjà Ìbà Gani àti olóyè ni wọ́n fi bẹ̀rẹ̀. Ìgbà tó yá ó di ìjà onítìrí, àbí kò di ìjà onítìrí, ó di ìjà tonítìrí ló tún wá dé o. Kí ni mo gbìyànjú láti sọ ni pé ìjà tonítìrí, àwọn kan tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti fi péjì wọn tó ti fi jà fún Sunday Igboho, tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi péjì wọn yẹn gangan wọ́n fi ń bú Sunday Igboho gidi ni nígbà yẹn, tó fi ń gbèjà kéni gbèjà onítìrí. So èmi máa wá bẹ olóyè pé kólóyè kó wọ́n learn from the past, kí wọ́n learn from the past. Reason ni pé àwọn kan tó sọ pé Hosanna lánàá ní Yorùbá nation, ara wọn ló padà jáde tó tún abẹ́rẹ́ sọ pé kànmọ́gi. Mo mọ ara wọn gbà yẹn tó yẹ pé olóò máa ń kọlù olóyè, tó jẹ́ sọ fún wa pé tó máa gbogbo ala máa ń lo péjì ẹ̀. Ìgbà tí wọ́n kọ́kọ́ mú olóyè ní kínní, òun sì fóònù bàbá báyìí, òun fóònù bàbá, òun bá bàbá sọ̀rọ̀, bàbá kínní ìgbà tí olóyè fi wà ní Kútọ̀nú, gbogbo yẹn á lọ sórí péjì wọn á lọ fẹ́ lọ gbọ́ update, but the same person ló tún padà wá o tó ní kànmọ́gi o kàn kí là ń tà láti sọ kànmọ́gi. Mi sọ pé kàn mọ́gi o, àwọn èèyàn ló máa sọ ó sànà lónìí kàn máa gbé ilé bù lọ́la. Àwọn kan ló sọ pé Jésù gbà kan ní Jésù ń lọ sí gẹ̀ṣin lọ kínní, àwọn sọ pé Hosanna sí ọmọ Dáfídì, olùbùkún lẹni tó ń bọ̀ wá lórúkọ Olúwa, Hosanna. Ìyẹn àwọn èèyàn the same group tó sọ pé Hosanna, àwọn náà ló sọ pé ẹ dá Bárábà sílẹ̀, ẹ kàn mọ́ àgbélébù fún wa. Ni pé ilé ayé ta wáyé Ọlọ́run nìkan lèèyàn wá trust. You cannot trust human being too much, because human being that hate you today, tomorrow they can come against you. Kí ni mo ń try láti sọ? They can come against you, and if gbogbo nǹkan tí mo ti sọ sílẹ̀ lẹ́ẹ̀kan, tí ẹ bá fẹ́ kí Irun Ekun kó achieve ẹ̀, OPC ti jẹun sókè, wọ́n ti lọ. Àwọn kan ti trust OPC, kò sí nǹkan tí anybody lè sọ lórí social media nípa OPC, wọn lè believe. Some years ago, mi ní dárúkọ ara àwọn bàbá G.O gidi ní Nàìjíríà yìí ni, I won't mention his name because making like a fẹ́ lọ rí bàbá yẹn, security tó wà níbẹ̀ sọ pé OPC lòun, security tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá yẹn, kíní yẹn ló jẹ́ kí n lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ pé OPC pẹ̀lú bàbá yẹn ṣe máa ń sọ pé God general kíní kan, mo dẹ̀ máa ń lọ sí church yẹn, máa ń lọ fún program, bọ́njọ́ tí security yẹn sọ pé OPC, ara àwọn security tó ń ṣọ́ bàbá yẹn mú ṣàlàyé fún yín yìí o, àwọn security tó wà ní reception, àwọn security tó ń guide ẹ̀, OPC ni wọ́n. OPC ṣẹlẹ̀ ọ̀ká wa irú àwa àti ráwọn OPC bíi ológun, bíi àwọn tí ò born again with my religious mentality. Mo ní so hypocrite ni bàbá ẹ̀, so àwọn pé pẹ̀lú gbogbo ṣe máa ń sọ kíní kan general nǹkan kan àṣẹ irọ́ ni pé so OPC àwọn ìtúgbò rí láìlè lórí tó ń ṣọ́ wọn. Because of that I stopped going to the church. Mi ì lọ mọ́, tọ́ba àwọn àbúrò mi ló ń wọ́ mi lọ church yẹn gbà yẹn I was going, mi ì lọ church yẹn joṣù mẹ́fà tí mi fi lọ mọ́. I won't forget that man told me, because onípa fẹ́ rí bàbá tí n bá ti dé gate 2 weeks láfi pọ̀ òyìn tá a rí bàbá yẹn, ọjọ́ aṣápadà rí lọ́jọ́ kan, so tí n bá ti débẹ̀ mo máa ń fáwọn security yẹn nìkan, so security yẹn bó ṣe dọ̀rẹ́ mi nìyẹn tá a máa bá mi rojọ́. láti sọ pé màmá kí la fẹ́ jẹ léni o, ẹ bá wa wá nǹkan kan, àti ní kó gbà, bó ṣe di pàdí mi nìyẹn. Bí ó ṣe sọ pé òun bóun ṣe wáyé o, OPC lòun, OPC làwọn, OPC ni àwọn, ó ní OPC member, ó ní gbogbo àwọn táwa ń bí OPC ni wá. Ṣùgbọ́n gbogbo wọn wọ súùtù, wọn di táì, wọ́n dẹ̀ ń ṣe àwọn pastor. So kí ni mo try láti sọ ni pé either you believe what I'm saying or you don't believe. This is the reality. Some people have trusted OPC. Kò sí nǹkan tẹ́ lè sọ lórí internet about OPC tí wọ́n máa listen, because they have trusted them.
Irun Ekun ló fi ẹ̀fẹ́ gain trust public. Irun Ekun ló ẹ̀ṣẹ̀ fẹ́ gain trust. Irun Ekun tó ẹ̀ṣẹ̀ fẹ́ gain trust yẹn, Irun Ekun tó fẹ́ gain trust, kí Irun Ekun avoid anything tó bá máa fa conflict débi pé àwọn èèyàn á máa sọ negative things nípa Irun Ekun. Ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé tí ẹ bá fèsì Ààrẹ Ọ̀nà Kakanfò pé OPC ń bá Ààrẹ Ọ̀nà Kakanfò, Irun Ekun bá àwọn lovers olóyè Sunday Igboho wọ́n kọjú sí Ààrẹ Ọ̀nà Kakanfò láti máa bu àbí láti máa bú OPC, táwọn OPC náà bẹ̀rẹ̀ sí ní bú olóyè tí wọ́n dẹ̀ tún ba Irun Ekun jẹ́. Ṣé ti understand àkọsí mo try láti sọ́nsìn? Ṣé ti rí conflict yẹn bẹ́ẹ̀? So ẹnìkan ó máa pay ẹnìkan jẹ ẹnìkan lọ, ó máa pay ẹnìkan ju ẹnìkan lọ. Reason ni pé Irun Ekun new, it's just like now mo ń bọ̀ o, this is a product, multivitamin product mi ò ní bó dẹ̀ ní mi ò so bọ̀ kò síbi tí mo wà yìí. Àwọn kan wá gbé another product báyìí jáde, product yìí báyìí ẹ wo mo ti já, mo ti lò, mo ti test ẹ̀, mo ti mọ bó ṣe ń ṣiṣẹ́ lára mi, nítorí pé mo like ẹ̀ òun ló jẹ́ kí n ra tuntun tí mi ti já ẹ̀. Mi ò ní pẹ́ mọ́ o, ó kù 10 minutes fún mi, mo ti fi sálà. Ẹ rí pé eléyìí sì mi ò tí já, eléyìí mo ti já, mo ti ń lò, kì í dẹ̀ ṣe first one tí mo máa kọ́ lò lélẹ̀, mo ti lo àwọn product kan, but mo ti lo product yìí ó bá mi lára mo dẹ̀ like ẹ̀, mo tún ti recommend ẹ̀ fáwọn èèyàn. Àwọn kan ẹ̀ṣẹ̀ wá gbé product báyìí náà, irú nǹkan báyìí náà wọ́n gbé jáde. So àwọn tó ṣe léyìn sí wọ́n ní vitamin store, àwọn ló ṣe léyìn. So àwọn tó wá ẹ̀ṣẹ̀ gbé product mi jáde, irú product yìí náà ni o. Ṣé mo káwọn tó wá ẹ̀ṣẹ̀ gbé product jáde wọ́n máa fẹ́ kí product wọn tà, àwọn náà máa ṣe oríṣiríṣi nǹkan, wọ́n á ṣe advert, wọ́n á ná owó because they want to put the product in the market, so that because àwọn èèyàn bá dé vitamin store eléyìí àwọn èèyàn mo ti mọ̀ ń sìn, so tí bá dé store mo máa rà á, but àwọn eléyìí tuntun tó ẹ̀ṣẹ̀ dé àwọn èèyàn tí mojú ẹ̀ dáadáa, àwọn èèyàn tí trust ẹ̀ dáadáa. So ẹni tí ó bá ẹ̀ṣẹ̀ wá gbé new product jáde ó máa work hard, kí ni mo try láti sọ, ó máa work hard láti lè jẹ́ kí product òun kó wà known, káwọn èèyàn lè rà á. But tó wá jẹ́ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbé product yẹn jáde tó wá jẹ́ pé ó lọ allow conflict láàrin new product ẹ̀ against eléyìí, tí àwọn tó ń ṣe advertisement tó bá sọ pé product tuntun yẹn ó da gan ń ṣiṣẹ́ o, ṣùgbọ́n multivitamin eléyìí tí àwọn èèyàn ti ń lò tẹ́lẹ̀ kò dáa, ó ṣe kinní kan kò wá òkè mọ́, kán ṣe àwọn tí ì ṣe pé bóyá kinní àwọn food director kinní kan bóyá kinní kan ó ní tán FDA kí n ṣe àwọn ló bá ní kẹ́ ẹ̀ mọ̀ wípé àwọn eléyìí náà wọ́n máa wá kinní àwọn tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú company yìí kí ló máa ṣe, wọ́n máa gbógun ti new product yẹn, wọn ò dẹ̀ ní jẹ́ kí new product yẹn tà. Bẹ́ẹ̀ ni pé product ti yín dé, tẹ́ bá ń polówó product ti yín láì dárúkọ product tiwa is okay, ṣùgbọ́n tẹ́ bá ń polówó product ti yín tẹ́ wá fi ẹnu kan eléyìí, ṣé wá rí eléyìí tó ti wà ńlẹ̀ ó lè finish new product yẹn kó má jẹ́ kí new product yẹn kó rọ́nà lọ. Ẹni tó bá like ọ̀rọ̀ ẹ lè má like nǹkan tí mo sọ o, but that's the truth. Mo ṣe last time bọ̀bọ̀ kan wáyé ó ń ṣépè fún mi, truth bàbá ńlá truth lélẹ́yìí, that's why I said pé mo fi eléyìí mo fi ṣe example ni, mo fi ṣe example torí pé mo ti trust product yìí, mo tún rà mí sílé pé in case mo ní àwọn kan sílé bẹ́ẹ̀ tí mo ká ní mo àmúyẹ̀ wá mo ti rà yẹn tipẹ́, but mi ò ló mọ́ because mi ò like mo ń bọ̀ jẹ́ kí n wò bí ó wà ń bèrè, mi ò like bó ṣe ń ṣiṣẹ́, ok ó dẹ̀ pé mo ti fún yàn níyẹn, mi ò like bó ṣe ń ṣiṣẹ́, mi ò like ẹ̀, so mi ò wá ń lò mọ́, mo ti fún yàn bá fi yẹn síta kẹrì, ìyẹn tí mo ń sọ yẹn ó wọ́n ju eléyìí lọ, but mo like iṣẹ́ eléyìí jù lọ. Eléyìí sì mi ò tí ì jà, eléyìí mo ti já, mo ti lò ń bẹ̀. So téèyàn kan bá wá ń sí tó bá ṣe ṣó tó bá sọ pé product yìí ò wá okay nǹkan kò ní nítumọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ti test ẹ̀, àwọn èèyàn tó ti test OPC tó yẹ pé OPC ti wà pẹ̀lú wọn tipẹ́tipẹ́ láti bí 30 years. Irun Ekun náà ṣẹ̀ṣẹ̀ dé ni, Irun Ekun náà dẹ̀ máa grow, Irun Ekun náà máa diró máa digba. Tí Irun Ekun bá grow bí mo ṣe sọ, Irun Ekun is gonna òun náà máa pèsè iṣẹ́ bí OPC ṣe pèsè iṣẹ́ fáwọn èèyàn, bẹ́ẹ̀ náà ni Irun Ekun ṣe máa pèsè iṣẹ́ fáwọn èèyàn. Irun Ekun náà máa da, ó máa jẹ́ source of
iṣẹ́ fáwọn èèyàn, source of employment fáwọn èèyàn, tó dẹ̀ máa di source of living tí Irun Ekun bá rí contract kí global company òun fẹ́ kí Irun Ekun kọ́ wá manage outfit ṣe understand nǹkan tí mo dá láti sọ. So many contracts can come, but tí Irun Ekun bá fẹ́ achieve nǹkan tí mo ń sọ yẹn, màá bẹ̀ wá àti OPC o àti Irun Ekun ẹ jẹ́ ká stop ìjà. Nínú ìjà kò lè rí ṣe o, kò ní ṣe reason ni pé kì í ṣe àwọn tó wà lórí social media ló máa ń determine fate ẹ̀dá, ló máa ń determine fate. Àwọn kan wà nílé ayé Ọlọ́run ti fi wọ́n ṣe decision maker. Àwọn decision maker ló máa sọ pé company tó yẹ pé gbogbo àwọn kìíní ariwo náà ń pa lórí internet kò sí iléeṣẹ́, àwọn tó bá ṣe kìíní wọ́n lè láwọn ò fẹ́ bá iléeṣẹ́ yẹn dùn wọ̀. Kí ni mo try láti sọ? Wọ́n lè láwọn ò fẹ́ bá iléeṣẹ́ yẹn dùn. Ọ̀rọ̀ tí mo sọ mo ti bá àwọn èèyàn kan sọ lẹ́yìn, kò ní ìtumọ̀ sí wọn, but mo ní I will say it public. I call some people personally. Can you help me to persuade some people to stop this? What you guys are doing help Irun Ekun, ń kó bá Irun Ekun ni. Ń ṣe kí ni? ń kó bá Irun Ekun ni. And at the end of the day, tẹ́ bá kó bá Irun Ekun, àwọn míì tó jẹ́ pé bóyá ara Irun Ekun lóye káwọn náà ti dìde, ẹ fi ti yín kó bá wọn, because chain ni progress. Àwọn kan ti wà tí wọ́n pé through organization yẹn lọ́lọ́run ti dẹ́ sí wọn pé àwọn náà máa fi di èèyàn ńlá lọ́jọ́ iwájú. Bó ṣe jẹ́ pé lẹ́ni àwọn kan wà tẹ́ pé through OPC òun náà fi di nǹkan tí wọ́n dà lẹ́ni, tí wọ́n travel out, tí wọ́n wà labroad, tí wọ́n wà ní all over the world. Bẹ́ẹ̀ náà ni àwọn kan wà tó jẹ́ pé through Irun Ekun òun náà máa fi dìde. Ìdí nìyẹn tí mo ṣe máa bẹ olóyè Sunday Igboho, mo dẹ̀ bẹ Ìbà Gani pé ẹjọ́ àtẹ̀yìn méjèèjì ìrẹ́pọ̀ la fẹ́ kó ṣẹlẹ̀ láàrin yín, a fẹ́ ìjà mọ́. Màá dẹ̀ bẹ bàbá onírìṣà tó bá ní ìgbésẹ̀ tán lè gbé wọ́n bá wa dá sí, kí a gbé ìgbé àlàáfíà ní ilẹ̀ káàárọ̀ àjíire. A fẹ́ ìjà yẹn ò pè, àwọn kan lè wo fídíò mi báyẹn. Mo ṣe fídíò kan gbà kan, àwọn èèyàn wọn ni pé àwọn ló dà pé mo ń gbé OPC dé, mi ò gbé kí òótọ́ la máa bára wa sọ. Iléeṣẹ́ tó ti wà tó ti establish tipẹ́ àti iléeṣẹ́ tuntun. So òótọ́ yẹn òun la máa bára wa sọ. Òótọ́ ta dẹ̀ bára wa sọ yẹn òun ni pé kí Irun Ekun kóun náà fi lè rí ìdí jókòó, kí Irun Ekun kí lè ṣe kó lè fi ìdí jókòó, sódà tó bá máa dọjọ́ wájú náà, tó bá máa di bí ọdún mẹ́wàá sí ìbàyìí náà, àwọn èèyàn kan náà máa sọ pé ọpẹ́lọpẹ́ Irun Ekun làwọn náà fi ríṣẹ́. Báwọn kan ṣe ń sọ pé bí ó ṣe jẹ́ pé àwọn míì lé ní ọpẹ́lọpẹ́ OPC, ọpẹ́lọpẹ́ Ìbà Gani, àwọn kan náà tún máa fọlá olóyè Sunday Igboho tọrọ pé true ẹ̀ ni àwọn fi ríṣẹ́, true ẹ̀ ni family wọn fi ń jẹ, wọn fi ń mu. Nígbà tó bá bẹ̀rẹ̀ sí rí contract, tó ń fi àwọn èèyàn tó ń fi wọ́n sí ibi iṣẹ́ táwọn náà ń gba sálárì tó ń gbà, tó ń ṣe take home, táwọn náà ń gba sálárì tó ń gba take home. Bí nǹkan tí mo sọ, àsìkò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ rí pé ìgbà tí Ìbà Gani náà ń reign, Gani ni o everywhere, àsìkò Ìbà Gani nìyẹn. Àsìkò táwa ẹ báyìí, àsìkò Sunday Igboho, àsìkò Sunday Igboho lélẹ́yìn. Tó bá dẹ̀ tó àsìkò èèyàn náà, tí ìmọ́lẹ̀ bá dé, tẹ bá tan lá, tẹ bá tan ná, tẹ bá tan bọ́ọ̀bù, gbogbo kòkòrò ló máa wá sí, gbogbo oríṣiríṣi ìkàmùdù á wá síbẹ̀. Ọmọ ológo ń gbà míì, tẹ bá gbé ṣúgà sílẹ̀, gbogbo èèrà wọn máa wá bo ṣúgà. Ìgbà míì cube of ṣúgà yẹn èèrà wọn á gé jẹ, wọn á ṣe. So tọmọ ológo bá dìde ńgbà míì náà, kì í ṣe gbogbo èèyàn tó wá sí life ọmọ ológo yẹn ló wá hard value sí life ọmọ ológo yẹn, no. But kò possible tọmọ ológo bá ń shine kí oríṣiríṣi
kó má wá sí láì kó má wà connected to Ògo, bó Ògo ṣe máa ń rí nìyẹn, bí Ògo ṣe máa ń rí nìyẹn. So that's why pé when you found yourself in that shoe, wàá gbọ́n sínú wàá gbọ́n síta, gbígbọ́n sínú gbọ́n síta yẹn òun lẹ́yìn máa fi rí ògo ẹ̀ lù dáadáa. èèyàn á ṣe kí ni, á gbọ́n sínú á gbọ́n sí ìta. ènìyàn á dàbí Ọ̀rúnmìlà, bàbá mi Ọ̀rúnmìlà, akéré finú ṣọgbọ́n tí wọ́n sọ pé ìgbà tí Olódùmarè ju àdó ọgbọ́n láti òde ọ̀run, wọ́n lÓlódùmarè jù sórí omi, ó wá rán irúnmọlẹ̀ ńlá mẹ́rìndínlógún, ó wá rán wọn pé ẹni tó bá ti mú àdó ọgbọ́n yẹn òun ni ó máa jẹ́ aṣíwájú, òun dẹ̀ ló máa gbọ́n jù. wọ́n ní pé ìgbà tí wọ́n bọ̀, Ọ̀rúnmìlà nìkan náà ló rúbọ lóde ọ̀run. ìtàn ìdí tá pàtàkì ẹbọ náà ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn. wọ́n ní so ìgbà tí wọ́n dé, yèyé Ọ̀ṣun òun ló mú àdó ọgbọ́n yẹn. wọ́n ní yèyé Ọ̀ṣun máa ń wọ aṣọ bíi bàbá wa tó ń fàyàn fún wa gan wà ń bíi. so wọ́n ní ìgbà tí yèyé Ọ̀ṣun bàbá mi Àyànfẹ́ Awótóyè mo kí wọ́n wà ń bíi gbogbo àtọwọ́ bàbá wọn náà kí fàyàn fún wa. so wọ́n ní pé yèyé Ọ̀ṣun wọ́n wá fi ọ̀bẹ, èṣù náà ló fi ọ̀bẹ, ó fi rẹ́ àpò Ọ̀ṣun. àdó ọgbọ́n ti jábọ́, gbogbo èèyàn dẹ̀ ti rí Ọ̀ṣun pé Ọ̀ṣun gangan òun ló mú àdó ọgbọ́n yẹn, ṣùgbọ́n kò mọ̀ pé wọ́n ti rẹ́ àpò òun tí àdó ọgbọ́n yẹn ti já bọ́ sórí omi. Ọ̀rúnmìlà wá pọ́ìntì sí Ọ̀ṣun wá pọ́ìntì Ọ̀rúnmìlà ti wá mú àdó yẹn dání. sọ̀bà tí wọ́n wá padà délé Olódùmarè tí wọ́n sọ pé ta ló mú àdó ọgbọ́n wá, ta ló mú àdó ọgbọ́n wá, wọ́n ní Ọ̀ṣun inú ẹ̀ ti ń dùn, ló bá wo àpò ẹ̀ lórí pé àpò ti ya, kò sí nǹkan kan. so Ọ̀rúnmìlà ló wá mú àdó ọgbọ́n jáde. pàtó wá mú àdó ọgbọ́n jáde, Olódùmarè ní pé kí Ọ̀rúnmìlà kó gbé àdó ọgbọ́n yẹn mì. ó ṣe wá jẹ́ pé Ọ̀rúnmìlà ló ní ọgbọ́n jù ní gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀, torí pé Ọ̀rúnmìlà ló gbé àdó ọgbọ́n mì. kí la ṣe? òun ló gbé àdó ọgbọ́n mì. gbogbo àwọn tó kù wọ́n láwọn ò rúbọ. rúbọ lóyìnbó ń pè ní sacrifice. àwọn kankan wà tó yẹ pé you have to sacrifice it for you to be successful in life. ẹ wá gbogbo àwọn tó ignore ẹbọ tó ní àwọn ò rúbọ o, Ọ̀rúnmìlà nìkan tó wá rúbọ, òun ló wá gbé àdó ọgbọ́n. ókè, ẹ wá wọlé ní ìgbà táwọn colonial master wá dé, kí ló gbé tradition wálé ní? kí ló popular jù? Ifá ni. kí ló popular jù? Ifá ni. àbí? so Ọ̀rúnmìlà òun ló gbé àdó ọgbọ́n mi. ẹ mọ̀ pé nínú àwọn ìtàn wọ̀nyẹn náà àwa náà máa learn. àwa náà ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká learn. ọ̀pọ̀lọpọ̀ wa lè ní one of the greatest problem ta ní ni pé a mọ Ifá. mo dẹ̀ máa encourage wa pé gbogbo ẹ jẹ́ ká lọ ka Ifá. tá a bá ka Ifá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa padà wá ṣe kí ni, ó máa padà wá yé wa. ọ̀pọ̀lọpọ̀ kí ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó máa padà ṣe kí ni, ó máa padà yé wa. òun ló ṣe máa sọ pé Ifá ló nílé ayé, Irúnmọlẹ̀ ló lọ́run. Ifá ló nílé ayé o, Irúnmọlẹ̀ ló lọ́run. ènìyàn gọlágọ jù, wọ́n ṣe bá wọn gbọ́n. Ifá ló nílé ayé, Irúnmọlẹ̀ ló lọ́run. Ifá ló nílé ayé o, Irúnmọlẹ̀ ló lọ́run o. ènìyàn gọlágọ jù, wọ́n ṣe bá wọn gbọ́n. ṣèbí lè ní báyìí ọ̀dẹ̀dó àwọn Christian sọ pé àwọn Júù ló lọ́run, ṣùgbọ́n nǹkan tí Ifá ti wá sọ fún wa ni pé àwọn Irúnmọlẹ̀ wa àwọn ló lọ́run, àwọn ni Ọlọ́run wa. àwọn náà sọ pé àwọn wá láti òde ọ̀run, àwọn ni wọ́n ń pè ní irínwó ọ̀run tó mọlẹ̀. Christian mélòó ló mọ̀ túmọ̀ Irúnmọlẹ̀? You just come and attack Irúnmọlẹ̀, you don't know. mo sọ kíní kan jọ mo sọ pé ìwà ọ̀run, èèyàn kan sọ pé wọ́n mọ̀ pé ìwà ọ̀run náà ṣọ́ọ̀tì sí ìwà ọ̀run. lẹ́ni out of ignorance ẹ ti sọ ọ̀run, ẹ sọ dílé Allah, ẹ sọ dílé Yahweh. but àwọn tó sọ pé wọ́n ní ọ̀run, ẹ láwọn kan ló lọ́run mọ́. who is fooling who? Who is fooling who? It's just like you are changing my own, change the address baba ẹ, you are changing it for somebody else who never knew, who never talk about such. Your forefather, your ancestors, wọ́n ti fi home address wọn lẹ̀ pé this is our home address, this is our eternal home. But foolishness due to religion, ẹ ṣe kí ni, ẹ change the address baba yín, you gave it to foreigners. And where they call heaven, ó yàtọ̀ sí nǹkan táwọn baba yín pè lọ́run. Òyìnbó, yeah, check the meaning of their heaven. ṣẹ́túmọ̀ ọ̀run titi ní is as two different places. Today ẹni Allah ló lọ́run, Irúnmọlẹ̀ ló ní ọ̀run. Anytime you mention Irúnmọlẹ̀, you are mention ọ̀run with them. You are saying irínwó ọ̀run tó mọlẹ̀, irínwó ọ̀run tó mọlẹ̀. That's what you are saying. You mention irínwó ọ̀run tó mọlẹ̀, wàá condemn wọn, wàá bú wọn. But you still say irínwó ọ̀run tó mọlẹ̀. Did you see ignorance now? Kí là ń pè ignorance? Irínwó ọ̀run tó mọ ilẹ̀, irínwó ọ̀run tó mọ ilẹ̀.
So which means that one irúnmọlẹ̀ is one ọ̀run. If there are irinwó ọ̀run tó mọlẹ̀ now, irúnmọlẹ̀ kan ọ̀run kan ni, Ògún ọ̀run ni, Ṣàngó ọ̀run ni, Ọya ọ̀run ni, Ọbàtálá ọ̀run ni, Odùduwà ọ̀run ni, Ọ̀rúnmìlà ọ̀run ni gbogbo wọn. So tẹ́ bá dé church ẹ sọ pé ẹ̀yin ọ̀run ẹ sọ̀kalẹ̀, ẹ̀yin ọ̀run ẹ sọ̀kalẹ̀, you are calling on the irúnmọlẹ̀ to come down. Because àwọn Jew tẹ́ ẹ sọ wọn ò gbọ́, they don't even know. Ọ̀run might not, ọ̀run lè wà ní language wọn, but it's not the same what it mean in your language. So when you are now saying ọ̀run ẹ sọ̀kalẹ̀, ọ̀run ẹ sọ̀kalẹ̀, you are calling on the presence of the irúnmọlẹ̀ to come down. And that is why tó fi jẹ́ pé church èèyàn dúdú nìkan lẹ ti máa ń rí tí divine healing ti máa ń ṣẹlẹ̀. Because the irúnmọlẹ̀ they have wọ́n ti sọ̀kalẹ̀ to support you láti jẹ́ kí, yeah, because èdè wọn lẹ fi pè wọ́n, and they are there in the midst, and they are doing the healing, they are doing miracle. Yes. Invoke spirit àwọn irúnmọlẹ̀ ní anytime you are calling on ọ̀run come down, ọ̀run come down, you actually invoke the spirit of the irúnmọlẹ̀ to come down, because that language is alien to the Jews, alien to Europe. Ọ̀run is a meaningless word in English, it's a meaningless word in Hebrew, in Latin, in Greek, kò ní ìtumọ̀. But ọ̀run has meaning in your language. And pre-Christianity or Islam, see àwọn baba ńlá yín, anytime they want to invoke the spirit of the irúnmọlẹ̀ to come down, to come into their presence, they want them, they will say ẹ̀yin ọ̀run ẹ sọ̀kalẹ̀. How come you are now using that language in the church and in the mosque, and you are now deceiving yourself that you are calling on Malaika, angel, you are calling on Gabriel? No, you are calling on the irúnmọlẹ̀ lẹ́pẹ̀, irúnmọlẹ̀ lẹ́pẹ̀. As long as you use the language, don't if you invoke spirit wọn, they can come down. Anytime you are in the church and you call them, they are there, they are with you, and they are doing the miracle with you. After tẹ́tí pé wọ́n, ẹlòmíì àwọn àánú church kan á ti máa ṣe tipẹ́, á kàn rí pé kinní yẹn ti sá lọ, because Ọbàtálá is there now, is healing. Òrìṣà ńlá is there, is already healing. Òrìṣà ńlá is there, is doing his healing. He's healing people. And at the end of the day, àwọn irúnmọlẹ̀ ṣe yẹn tán, ẹ lọ máa dúró fún Jésù. Jésù ló ṣe o, Jésù ṣeun fún mi, ìdá ọpẹ́. But your irúnmọlẹ̀ are the one who did it, because ẹ bá sọ pé ọ̀run sọ̀kalẹ̀, Jésù ò understand that language, kò ní kankan ṣe pẹ̀lú Jésù, because that's the language tẹ́ ti fi ń pa àwọn baba ńlá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, that's the language of the ẹlẹ́bọ. Di gbogbo oríkì yẹn pátá belongs to the irúnmọlẹ̀, is to activate their energy. Gbogbo àwọn tọ́lọ́ ń kí oríkì tán fi make owó, àwọn akọrin ẹ̀mí, they actually use the irúnmọlẹ̀ to make money. Ẹ má kí àwọn bàbá àwọn yẹn mọ́, ẹ má kí oríkì àwọn irúnmọlẹ̀ mọ́, kẹ́ẹ̀kan lọ bẹ̀rẹ̀ sí máa kọrin, kẹ́ máa sọ pé Lily of Valley, ṣe Rose of Sharon, bóyá ẹ̀rọ pé kékeré ní yìí ò lè tà, bóyá kẹ́wọn èèyàn máa ra kẹ́sẹ̀ tì ní, nobody will buy it. Wọn ò ní rà, nobody will buy it. Kẹ́ sọ pé Lily of Valley, Rose of Sharon, Lion of Judah, kẹ́ máa fi àpótí ẹ̀rí báwo ni bàbá mi jọ, mo miss call ẹ̀ lálẹ́ àná, má bínú, ìgbà tí mo dé tí mo fẹ́ pè mo sùn lọ, má bínú jọ. So tó sọ pé Lion of Judah, Rose of Sharon, kìíní kan Lily of Valley, ẹ lọ ṣe kẹsẹ̀tì kẹ́ release ẹ̀, bóyá máa réyàn rà lọ́wọ́ yín pé ẹ lè rí ta. Ṣùgbọ́n gbàtẹ́ bá mú oríkì Ọbàtálá tẹ́ pápọ̀ mọ́ Ògún, tẹ́ pápọ̀ mọ́ ti Ṣàngó, tẹ́ wá fi ṣe kẹsẹ̀tì, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ń rà. Ògún ló lùlànà, òun ló lànà fáwọn irúnmọlẹ̀, Ògún ló dẹ̀ sì ń lànà ní gbogbo ayé, Ògún ló ń lànà. Irin náà kí náà fi ń la ọ̀nà, irin náà fi ń lànà náà, wọ́n ní ẹ jẹ́ mu olú irin náà, gbogbo ọ̀nà tó wá fẹ́ là láyé kí náà fi ń la irin ni. Tẹ́ bá kọ́lé sábẹ́ omi, irin lẹ máa fi là. So Ògún ló ń la gbogbo ọ̀nà, Ògún ni òun sì lólùlànà dọ́là. Ẹ̀dẹ́ church olùlànà ni ó Jésù ta ni ká fi yọwé olùlànà. You see, all this is, you are misleading the future generation. Ngbà tẹ́ bá gbogbo oríkì Ọbàtálá funfun nẹ́nẹ́, àlà funfun gbòkanlẹ̀, ẹ gbé lọ church, ẹ sọ pé Jésù ló ní. Ẹ scam ara yín ni now, you scam ìṣẹ̀ṣẹ̀, and you are scamming your own self. Àjànàkú ńlá tó kọjá mo rí nǹkan fìrí, tá a bá ní arérin alárérin, that is Ọbàtálá. Onílé orí òkè tó ń rákò pé ẹyẹ, wọ́n máa ń pe Ọ̀rúnmìlà náà bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà ló lórí orí òkè tó ń rí àfòpin ẹyẹ. Bàbá mi o, ogbọ́nra jìgì, ṣé dẹrù bo oògùn àbí nǹkankan. Ọbalúayé àṣọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọbalúayé ni, òun ni. Ẹ máa pe Ọbalúayé lórí òkè, ẹ máa tàn àwọn èèyàn jẹ. Ẹ jọ, wọn á ní Jésù náà máa láwọn kí o. Wọn á ní bàbá àwọn ogbọ́nra jìgì lẹ́rù. Bàbá Ọbalúayé,
ọba olúwayé bàbá ẹ̀ dẹ̀ ní lóòótọ́ torí tó bá pè é tó ní bàbá mi ọba olúwayé ló máa àpíà òun ni bàbá ẹ̀ Jésù kankan ò lè wá kọ́sà àwọn bàbá yín ló ti kóòdù ọ̀rọ̀ yẹn àwọn bàbá ńlá yín ló ti kóòdù gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. àbí o Jésù gbọ́ Yorùbá o àwọn bàbá ńlá yín ló ti kóòdù ẹ̀ náà ti kóòdù gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn náà ti kóòdù ẹ̀ and you are using all those our encoded word tó fi invoke irúnmọlẹ̀ you are using it in the church to fool people to fool yourself òun lè fi jẹ́ foolish virgin ẹ fi ń tan àwọn èèyàn jẹ ẹ fi ń tanra yín ẹ wà lórí òkè ẹ pe ọba olúwayé kóró ẹ pe Ògún ẹ pe Ṣàngó ẹ kí oríkì gbogbo wọn kẹ tó bẹ̀rẹ̀ ìsìn ẹ wá ní mírèkù ń ṣẹlẹ̀ mírèkù ò ṣe ní ṣẹlẹ̀ at the end of the day ẹ wàá gbé fún Jésù tó bá yẹ pé Jésù ló ń ṣe àwọn Church of England ló yẹ kó bẹ̀rẹ̀ mírèkù yẹn kì í ṣe ẹ̀yin tẹ́ ń lo local language tẹ́ ń lo oríkì alálẹ̀ kì í ṣe ẹ̀yin ló yẹ kó máa ṣe àwọn Church of England ló yẹ kó prove ẹ̀ wọn ò dẹ̀ prove ẹ̀ wọn ò dẹ̀ gbà yín gbọ́ they still believe pé scammer ni yín pé ẹ kàn ń lo orúkọ Jésù ẹ fi ń tan ara yín jẹ you are activating the energy of your own ancestors ẹ activate energy àwọn ancestors yín. No, Emmanuel, let me tell you something. Emmanuel, from the original language, it's just like èdè wá tí ẹni ìmọ̀ inú ẹ̀ là ni o. I know that one now, almost 7 years ago. Ìmọ̀, wisdom of Ella, òun ni ìtumọ̀ òun ni Emmanuel. Because Ella is an Aramic word. Mo ti ṣe teaching lórí ẹ̀rí mo dẹ̀ lè padà ṣe. Ella is the Aramic word, the ancient language wọ́n kọ́ sọ ní Israel for God. Ella bá ṣe ń pè ní ẹ̀là iná ṣe ń pè ń bẹ̀ àwọn trace èdè yẹn wọ́n trace ẹ̀ sílẹ̀ káàrọ̀ àjíire some of those language spoken in the ancient days wọ́n trace ẹ̀ sọ́dọ̀ wa wisdom of ẹ̀là òun ni ìtumọ̀ òun ni Emmanuel mímọ́ sí Olódùmarè yẹn ṣe rí ó túmọ̀ sí mímọ́ but people don't know holy ò túmọ̀ sí mímọ́ holy túmọ̀ sí nǹkan méjì holy ní Hebrew means set apart nǹkan tí a yàtọ̀ tá a yà sọ́tọ̀ something that is set apart holy in Greek ó túmọ̀ sí oòrùn so that ìtumọ̀ ẹ̀ ní èdè Yorùbá holy Lord God Almighty kò túmọ̀ sí mímọ́ Olódùmarè kò túmọ̀ sí is a bad translation holy tí àwọn Christians sọ they are talking about Helios because Christianity sun god ni Christianity ń bọ and that's why wọ́n ṣe ń pe Sunday ní sun worship day Bible Helios Biblos ó túmọ̀ sí book of sun worship ìtumọ̀ Helios Biblos nìyẹn kò túmọ̀ sí ìwé mímọ́ that is the correct English so holy yẹn a ti kó jẹ for a very long time that's why tí ẹ ṣe ń tọra yín jẹ pé Israel jẹ ilẹ̀ mímọ́ àbí Mecca jẹ ilẹ̀ mímọ́ holy tí àwọn ojú pé iye tán pé Israel ní ilẹ̀ tí a yà sọ́tọ̀ a land that is set apart Ilé Ifẹ̀ is an holy land Òkè Ìgẹ̀tì is an holy land so ilẹ̀ holy land pọ̀ nílẹ̀ káàrọ̀ àjíire Ọ̀ṣun is a holy land and àwa tá a wá láti ìran àwọn òrìṣà we are holy nation too taba tú holy sí èdè Hebrew because we are peculiar people ẹni tí a yà sọ́tọ̀ ni wa and that's why we are ènìyàn ẹni tí a yàn. So then sọ pé Mecca ò túmọ̀ sí ilẹ̀ mímọ́ but then you call it ilẹ̀ mímọ́ no it just mean a land that is set apart ilẹ̀ tí a yà sọ́tọ̀ ni òun ni Kaaba àṣẹ wọn set apart wọ́n lọ ń ṣe worship ń bẹ̀ Ilé Ifẹ̀ is a holy land ní Ilé Ifẹ̀ Òkè Ìgẹ̀tì is a holy land and so many other places they are all holy land ní Òkè Ìgẹ̀tì Ládó is a holy land Ọ̀ṣun Òṣogbo is a holy land ìtumọ̀ holy land nìyẹn but people don't because wọ́n da èdè yẹn rú and àwọn èèyàn wa ò fẹ́ kúrò nínú mental disorder òun ni gbogbo kìíní yẹn ṣe jọ yín lójú tẹ́ bá mọ original word wọn ní kó yín jẹ mọ́ when you know the original language ní fọ́ fún gbogbo kìíní yẹn mọ́ so holy Lord God Almighty does not translate to mímọ́ Olódùmarè no mímọ́ Olódùmarè orin títí wa ni kò túmọ̀ sí holy Lord God Almighty kò túmọ̀ sí so which means pé orin ìbílẹ̀ ni
because kò ní ìtumọ̀ pẹ̀lú nǹkan tó òyìnbó tó gbé wá. Perspective táwọn baba ńlá wa fi wo olódùmarè pé mímọ́ 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 olódùmarè òun náà fi create orin yẹn, kò ní kankan ṣe pẹ̀lú orin tó òyìnbó gbé wá. Because if you want to translate that song to your Yoruba language, that holy means sun, oòrùn oòrùn oòrùn. Lord túmọ̀ sí submission, olúwa, òrìṣà wa tó ní agbára, ìtumọ̀ ẹ̀ nìyẹn. So the problem is that no, Baba Ajayi Crowther, he did his own with the level of his understanding. Let's give him credit from what he did. But the problem is that your forefather can make mistake, then the next generation you have to correct the mistake of your forefather. Àwọn òyìnbó ìgbà tí wọ́n translate English say they wọ́n, Bible say they wọ́n láti Latin àti Greek, wọ́n Latinize gbogbo èdè yẹn sí English ni. But nísìnyí àwọn òyìnbó wá padà ṣe proper translation ní èdè abínibí wọn. Òun lè fi rí pé àwọn new translation yẹn ó contradict King James. Nǹkan tó yẹ káàárọ̀ àjíire ká ṣe náà nìyẹn, but torí àtẹnujẹ lọ́dọ̀ títí wa wọ́n ti sọ religion àtẹnujẹ, so they will frustrate it. Irú àwọn bàbá Adébóyè, àwọn bàbá gbogbo àwọn bàbá yẹn ó yẹ kí wọ́n ṣokun àwọn can kí wọ́n ṣe proper translation pé kò sí áńgẹ́lì onítùmọ̀, it's still Greek language, change everything nínú wòlíì gbogbo kìíní yẹn onítùmọ̀. They should now use our own proper language to translate those words for next future generation not to be confused. But they won't do it torí pé ìjọ tó bá ti fún wa ní proper generation translation wọn ò lè gbá wa mọ́, kò sí everybody ají kò tó bá fún wa ní proper language nsìn. Okay, Christy tá a bá pé Christy mọ́ tá a sọ pé ìmísí breath ní Christos tá a pé yẹn mọ́, tá a pé gbogbo kíní wọ̀nyẹn mọ́, so gbogbo àwọn áńgẹ́lì tá a pé áńgẹ́lì mọ́, gbogbo àwọn kan tó fi ń jẹ wá yẹn tá a pé gbogbo ẹ̀ mọ́. So olú ò túmọ̀ sí ọ̀nà o, òun ni ọ̀nà. Olú túmọ̀ sí olórí, èmi nǹkan ní family wá ní olú ìlú, olórí ni ò túmọ̀ olú o. Olórí ìlú, olú tó bá ní olúwa ìlú kankan kì í sí nínú tradition wá ń sìn, ẹni tó jẹ́ olúwa pátápátá ni Ọbàtálá, torí òun ni bàbá wa, òun ni bàbá gbogbo wa. Olú wọn akọ Ọbàtálá ní olú ìwà ayé nínú Ifá, oríkì Ọbàtálá nìyẹn, olú ìwà ayé. So because ọ̀run tá a bá ń sọ yìí kì í ṣe ọ̀run gangan ni wọ́n pè nínú Ifá, ìwà ọ̀run àwọn pé àwọn Muslim ló yọ ìwà kúrò ńbẹ̀ torí wọ́n fẹ́ gba yín, wọ́n fẹ́ sọ bẹ̀dílé Allah. Ìwà ọ̀run, ìwà ayé, ìwà ọ̀run òun gangan ni wọ́n ń pè ọ̀run nínú Ifá, kì í ṣe ọ̀run straight. Ìwà ọ̀run ní a place of perfection, ìwà ọ̀run òun náà máa ṣọ̀tẹ̀ sí ìwà ọ̀run. Ẹ wo táìmù ti lọ, mo ní láti ṣàwọn kankan. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀, we need to go. Bẹ́ẹ̀ ni bàbá mi àmọ́ túmọ̀ Èṣùṣọlá, àmọ́ ìtumọ̀ àmọ́ túmọ̀ okay ìtumọ̀ yẹn wọ́n ti kó lọ torí pé bọ́n ṣe ṣì tú fún wa yẹn mọ̀ pé ṣé wọn pé báìbù Yorùbá òun náà fi develop èdè Yorùbá fún wa, fún ọ̀pọ̀ àwọn kan tó ṣì túbọ̀ fún wa yẹn òun ni wọ́n tún wá fi kọ́ wa ní school. O kò wá jẹ́ kí ìtumọ̀ yẹn kò jẹ́ kí gbogbo ẹ̀ yé wa, ó jẹ́ kí gbogbo ẹ̀ dàrú. Kò jẹ́ ó ti yé yín nísìnyí, ìtumọ̀ tí gbogbo wa ń sọ lé ní ìtumọ̀ tí ò make sense ni. But tó bá lọ study Bible translation èèyàn máa ṣe wàá túkẹ̀ wàá tú correctly, èèyàn á rí i pé ìjọ tí èèyàn bá ti mọ gbogbo ìtumọ̀ yẹn religion oníjọ yẹn lójúmọ́. Gbogbo àwọn bàbá yẹn ló mọ̀ pátápátá ṣùgbọ́n wọn ò ní kọ́ àwọn sheep ibi táwọn ti make tó ti ń gé tiwọn nìyẹn. So ṣé wọn máa kọ́ sheep ni? Wọn ò lè kọ́ sheep, ẹ mọ̀ pé dídìrín ni sheep, ibi tá bá darí sheep sí ni sheep máa ń kọrí sí. Tá bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sheep ẹ̀rí káwọn Christian máa sá lọ, ibi tó máa da orí sheep sí dọ̀dọ̀ yọ ní sheep. So sheep ṣe understand nígbà táwọn ẹ̀sìn kan wò mí títí báyìí tó ń dẹ̀ wò mí ọmọ ẹkùn náà lè sọ pé mo dàgùtàn, ayé wọn bàjẹ́. Ìran wọn làgùtàn sheep dọ̀dọ̀ yọ dídì kì í lọ́pọlọ, sheep ò lè lọ́pọlọ ẹ̀. Wọ́n máa ń lo nǹkan tó bá sọ fún sheep ni sheep máa ń ṣe. Ẹ wo olúwa báyẹn ní sheep ni wá sheep. Ẹ wo àsìkò ti lọ o, ẹ jọ o, gbogbo nǹkan tá a sọ ẹ jẹ́ ká fi sọ́wọ́ òsì ká fi jẹun. When you want a new company to grow, you have to apply wisdom and
whatever you know that can hinder the growth of your company, try to avoid it. It's just they call it sacrifice. It's just sacrifice. So nǹkan tá a wá sọ níbàárẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni ọmọ èṣù lèmi o. Mo ń bọ̀ náà. Ìyá ẹ̀ kò sí gbarumọlẹ̀ primary school, kò sí gbogbo tó bá yá ǹsìn àṣà máa bẹ̀rẹ̀ sí ní. It's a matter of time. It's a matter of, because àwọn tó wá ń gbà yín wọ́n fẹ́ gba knowledge yín ni. They don't want you to know anything, because tó bá yẹ pé àwọn òyìnbó erase knowledge wa lé ní àwọn oníjọ wá lójú. Gbogbo nǹkan tó ṣe Nàìjíríà àwọn ò ní lè rí ṣe. So they must control you. Ẹ̀rí pé kì í ṣe immediately tí wọ́n dé náà establish government wọn. So they have to brainwash people, put them through before they kini. So wọ́n ti kọ́kọ́ brainwash àwọn first set, àwọn bàbá wa tó brainwash àwọn ló bẹ̀rẹ̀ sí brainwash àwa tó kù lọ. Kì í ṣe everything about them ni ò dá o, kì í ṣe everything nípa wọn ni ò dá, but spirituality wa torí pé wọn ò fẹ́ ká practice spirituality wa mọ́, so they need to. Bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ program aṣọ ìfàìtàn time is against me. ní wàrà ìfàdí ẹ tẹ̀ wo iṣẹ́ wájú ẹ̀yẹ lásán gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ bá lo size 14-16 ẹgbẹ́ ṣe wáyé oversize ni fún mi mo kàn wá fi polówó ọjà ni aṣọ mi lè sálẹ̀ oversize ni size 12 mo ń lò èèyàn tó lo size 12 lè wọ ilé. This one is size 14 size 16 so ẹ̀yin tẹ́ bá nídìí ó dẹ̀ ní big gèlè eléyìí ò ń ṣaṣọ pàtí olúwo aṣọ pàtí àwọn lọ́balọ́ba tó gbá ski tó ga nínú ajé tó gallant àwọn tó mú yes kì í ṣe olóṣì èèyàn aṣọ pàtí wọn lélẹ̀ gbàgbàgbàgbàgbàgbà kì í ṣe gbogbo náà ní léèsì àwọn àdìrẹ kan wà tó yẹ pé ibi tẹ́ bá wọ̀wọ̀ ọmọ arọ léèsì sẹ́gbẹ̀ ẹ gbàgbé òṣì ọmọ ṣe kí ni ọmọ arọ léèsì sẹ́gbẹ̀ so ohun rèé ó pọ̀ ó ẹ̀ṣẹ̀ tún dé ní nínú àrà ìfà ni wọ́n oversize mo kó sí mo á fi polówó ọjà ni ẹ má wá gbàgbé confirmator mi ò ṣe kò gbà olóríire ni mo pè kó wá wọkọ̀ ayọ̀ olóríire ó yẹ gbóríwọlé ẹ pè mí sórí aago mi ò ṣe kò gbà ṣé body cream lẹ́fẹ́ àbáṣọ àbóúnjẹ jíjẹ ilẹ̀ wa ó yẹ kàn sí mi lórí aago tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yẹn ẹ pè mí sórí aago ẹ gbóríwọlé ẹ wá ra ohun tí mò ń tà ẹ má sì gbàgbé ẹ̀yin tẹ́ bá wà nílùú Amẹ́ríkà ẹ ní sanwó shipping Amẹ́ríkà ni mo wà sí mẹ́rẹ̀jẹ̀ lọ́dọ̀ Lady K máa ń ṣe máa sanwó shipping kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ̀yẹ ṣáàtì zẹ́ẹ̀lì owó yín ránṣẹ́ ìrọ̀rùn ló bá dé ẹ zẹ́ẹ̀lì owó kẹ send address yín sí mi kẹ wá wo bó ṣe máa gbọ́jà yín wá fún yín wọ́n á gbé wá fún yín ẹ̀ ní san ṣíṣì àwọn ti UK ló kàn ṣe bí oníkíní lẹ́nu jọ́ mẹ́ta yà mọ́ tó kọlù wọn UK ẹ mú wá gbọ́jà lọ fún wọn tán wá tún ní kó wá san custom anyways ṣá bóyá fúngbà díẹ̀ ni àti lè sọ because wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní UK so ẹ mọ̀ wá sítorí ẹ̀ yára UK kẹ́lẹ́ ní bá mi rajà o ẹ wo ti Jésù mọ́ mi lára gbà ẹ wo ti Jésù mọ́ mi lára ẹ wá láwọn tí mò ń tà mo láwọn ọṣẹ ẹ̀wẹ̀ ní oríṣiríṣi ń bọ̀. mo ní àwọn ọṣẹ ẹ̀wẹ̀ lóríṣiríṣi mo láwọn red made mo dẹ̀ láwọn tí ò ṣe red made ṣẹ́rí àwọn ọṣẹ ẹ̀wẹ̀ mo dẹ̀ láwọn bar soap tó jẹ́ red made mo ní feasible mo ní òkìlọ́lọ́run jẹ́ ó ti ẹ̀gbọ́n bẹ́ẹ̀ mélòó mo fẹ́ máa dárúkọ ṣé whitening ni ṣé papaya ni ṣé skin gold ni ṣé carotone ni ṣé gutaji ni àbí koji mélòó mo fẹ́ dárúkọ bí ó mú bíbá ó yapa bákan náà mo ní Amos white cream Amos white ẹ̀yin tẹ́ bá ti lo cream yẹn rí ẹ mọ̀ pé yes confirm cream ni Amos white òun ni Amos white àti tube àti serum òun lélẹ́yìí ó dẹ̀ wà lóríṣiríṣi mo ní ti papaya colour mo ní tí ò ṣe ti papaya mo ní wọn lóríṣiríṣi ẹ wo mi ò lè ka iye cream tó wà ń bí báyìí mi ò lè ka èyí tẹ́yìn bá ti fẹ́ ẹ pè mí ẹ̀yin tẹ́ bá tún wá mọ ìtẹ́ fẹ́ lò tẹ́kọ̀ọ́ wípé skin yẹn ṣáà ti ṣe kí ni ó ti fún yín ní tough time jù ẹ ti lóríṣiríṣi kò ṣiṣẹ́ ẹ pè mí máa fún yín ní ìtẹ́ máa lò tẹ́ máa ríṣẹ́ gbogbo ẹ̀yin dádì mi àwọn cream tẹ́yìn náà máa lò tára yín máa jáde bó dẹ̀ jẹ́ ọṣẹ ẹ̀wẹ̀ lásán ni òun lélẹ̀ Lady K made lélẹ̀ ó ṣàprápra soap ó ṣàprápra yẹn ṣàtìpé mi pé fẹ́ ra ó ṣàprápra soap ṣẹ́rọ́ṣẹ́ tẹ̀ ń wò yìí ó ń ṣiṣẹ́ fún dark knuckle
ó ṣiṣẹ́ fún dark spot, ó ṣiṣẹ́ fún face burn. Ẹ̀yẹn ṣáà fi scrub ẹ̀ kó tó di pé ẹ máa lọ wẹ̀. Ẹ fi scrub ẹ̀ kó tó di pé ẹ máa lọ wẹ̀. Èyí tẹ́ bá fi scrub yẹn náà ni kẹ́ lọ fi wẹ̀. This is the small size, this is the medium size. Mo tún wá ní big one. Èyí tẹ́ bá fẹ́ big size tó tún tóbi. Mo ní ṣé rí big size yẹn kì í ṣe tẹnu 5 months ẹ ṣì ń lò. 5 months ẹ ṣì ń lò. Ele bó ṣe mọ ní kékeré yẹn ṣì máa lo 2 months. A jẹ́ bí idán tó confirm. Ẹ lò kẹ́ ríṣẹ́ kẹ́ mọ̀ pé rere lolúwa. Tẹ́ bá tún wá fẹ́ lè tó bá jẹ́ pé whitening organic soap lẹ fẹ́. Ìyẹn náà tún wà available o. Tẹ́ bá fẹ́ skin success cream ó wà. Ẹ fẹ́ Africa cream ó wà. Ẹ fẹ́ àwọn face cream morning and night ó wà. Eléyìí tẹ́ wò lọ́wọ́ mi sìn ọṣẹ ìwẹ̀ ni pẹ̀lú serum. Ẹ máa fi mix ẹ̀ ni. Ṣé rí serum yìí tẹ́ bá ti já ọṣẹ yẹn ẹ dà sínú ẹ̀kẹ́ po papọ̀. Kábíyèsí o. Ẹ má lọ wá o. Ẹni tó bá ti fẹ́ funfun ẹ má try ẹ̀. Òun lélẹ̀. Òun ni confirm ni. Confirm ni. Ọṣẹ tó wà lọ́wọ́ mi náà. Mo ní àwọn ọṣẹ ajẹ́bidán tó confirm lóríṣiríṣi. Bákan náà dẹ̀ ni mo ní àwọn face cream 2 in 1. Ṣé rí face cream eléyìí? Ó ní serum nínú. Morning and night ni. Èyí tẹ́ máa lò láàárọ̀, èyí tẹ́ máa lò lálẹ́ ó wà. Mo dẹ̀ láwọn ní 5 in 1. 5 in 1 náà òun náà wà. Mo bọ̀ mo fẹ́ gbé wá ni o. Cream ti ẹ̀yà apá mélòó mo fẹ́ polówó. Ẹ wò ṣé gbogbo àwọn bíbá yìí. Face cream mi mo bóyá ẹ rí mi. Ó dà pé ẹ rí mi mo ń bọ̀. Ẹ jẹ́ kí wá gbé kámẹ́rà yẹn wá. Face cream yapa lóríṣiríṣi. Ṣáyé gbogbo bíbá gbogbo section face cream ló kún bẹ́ẹ̀ lóríṣiríṣi làwọn face cream tó wà ńbẹ̀. And gbogbo àwọn face cream yẹn ló wà pa. Ẹ wo eléyìí sìn morning and night ni. Morning and night ni face cream yìí. Eléyìí lẹ máa lò morning, eléyìí lẹ máa lò ní night. Alẹ́ lélẹ̀, àárọ̀ lélẹ̀. Ẹ lọ lò kẹ́ wá wo bó ṣe máa ṣiṣẹ́ sí. Ẹ mọ̀ pé yes. Ẹ̀yin tẹ́ bá ti lórí ẹ kọ sí comment section fún mi. Ẹ kọ sí comment section káwọn èèyàn mọ̀ pé yes confirm ni. Another one tún lélẹ̀ face cream pọ̀ ó yapa. Mélòó mo fẹ́ polówó fún yín. Ó pọ̀ yẹ́yẹ́. Ó ní cut your coat according to your size igun ògbẹ́yìn. Òun ni ẹ̀yin tẹ́ bá ti lélẹ̀ náà rí. Ẹ kọ sí comment section fún mi. Ṣé ti rí báyìí? Okay, screenshot ẹ kẹ́ lọ wo bó ṣe wà active sí. Ẹ lọ Google ẹ̀. Ẹ lọ wo bí ṣe ṣe rí. Ẹ mọ̀ pé yes confirmento apá àti òṣì. Mi ní mo fò fún yín. Ẹ wà wẹ́lẹ̀ náà báyìí sìn. Ẹ wo face cream tẹ́ ń wò yìí. Tẹ́ bá gbọ́ pé ata tó iyọ̀ ọdún. Kò jù kónkóló báyìí lọ. Kónkóló náà ni. Ṣé wá bó ṣe kónkóló yìí? Tẹ́ bá gbọ́ small but mighty. Òun ni face cream tẹ́ ń wò yìí. Small but mighty. Òun ni face cream tẹ́ ń wò lọ́wọ́ mi. So ìyẹn náà ṣe kí ni? Ó wà available. Ó wà available. Òun ni. Because ó lè jẹ́ kí orange ẹlẹ́ ti lò rí títí ní 5 days ni. 5 days ni kó ju yín kó ṣe kí ni? Kó glow. Kí gbogbo ẹ máa ṣe bìsàbìsà. Ẹ wá láwọn tí mò ń tà. Ẹni ló bá ń bí pé mò ń polówó ẹjọ́ ẹ má bínú o. Ẹ má bínú o. N bá fàkàtì náà bá lẹ́yìn sí ẹ̀ ní fowó sí o. Àwọn ọmọ ó sì jẹ. So gbogbo ẹ ló wà ń bí báyìí. A tún láwọn oríṣi míì lóríṣiríṣi face cream. Eléyìí náà gbẹ̀yìn. Eléyìí tẹ̀. I have the oil. I have the lotion. I have the serum. Sherry cream tẹ́ ń wò yìí. Àwọn tó ti lò ó. Àwọn ni wọ́n lè ròyìn ẹ̀ fún yín. A jẹ́ bí idán ni. Ó confirm dáadáa. So serum ẹ̀ wà, set ẹ̀ wà. Bákan náà kẹ̀dẹ̀ nìyí. Guta glow. Ìyẹn náà wà. Gbogbo ẹ ṣá wà lóríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́. Ó wà. Gbogbo nìṣe ti dé padà. Ẹ̀yin tẹ́ bá nídìí gbogbo nìṣe. A ti ní gbogbo nìṣe padà ní store. Ẹ̀yin tẹ́ bá wá gbogbo nìṣe. Ó ti dé padà. Bákan náà àgúnmu diabetes ti tán. Ó ti tán mi ìdẹ̀fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ anybody. Because dọ́là yẹn ti wálẹ̀. So ẹ̀yin tẹ́ bá ní ìdògùn diabetes ẹ kọ pé mi máa fún yín phone number wọn kẹ́ order ní Nàìjíríà.
tẹ́wọ́ dẹ̀ ní Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá nídìí ìgbín ó wà, láìlọ́nù mọ́mọ́ yóò wà, clove, oyin, àdí, ọṣẹ dúdú, tẹ́ bá nídìí ọṣẹ dúdú ó wà. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ó wà ní Lady K African Store. Ojú òní ti wà, mi ní wá wá ti. Bó dẹ̀ jẹ́ ẹja náà ni, bó jẹ́ ẹ̀fọ́ gbígbẹ, ẹ̀fọ́ úgú gbígbẹ ó wà available. Ẹ̀yin tẹ́ bá wà tó ṣe, tẹ́ bá fẹ́ ra ilá wà, ewédú wà, fresh ilá ó wà lọ́dọ̀ Lady K. Ewédú ó wà, gbogbo lòwò ní Lady K. Kò sí nǹkan tẹ́ fẹ́ tí ẹ ò ní rí. Iṣu box ó wà, gbogbo ẹ̀ nǹkan tẹ́ bá ti wá ó wà níbẹ̀, ẹ máa bọ̀ wá síbí. Edé lílọ̀ kò gbẹ́yìn. Ọṣẹ àánú, arọ́bí, ìtúwọ̀ àwọn àgbà, ẹ̀bẹ̀ àwọn àgbà, ojú rere, owó kíákíá, ọṣẹ aṣínà, gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Tẹ́ bá ń gbọ́ pé ó pé síbí, ẹ má wulẹ̀ ṣe wàhálà kiri, ẹ̀yẹ kan pé mí. Ẹ place order, mo fẹ́ nǹkan báyìí, mo fẹ́ nǹkan báyìí, mo fẹ́ nǹkan báyìí. Màá bá yín send ẹ̀ síbi tẹ́ bá wà. Ẹ send location yín, màá send ẹ̀ sí. Tó bá dé jẹ́ pé ẹ fẹ́ drive wá ni, parking space wà níbí báyìí. Kí ló ń ṣẹlẹ̀ yìí? Okay now. Baba Falana ti fẹ̀sùn kàn Ali Modu Sheriff ọ̀nà sponsor Boko Haram. Okay. A ní gbogbo ẹ̀ náà làṣírí máa tú pẹ̀lú sùúrù. Gbogbo ẹ̀ làṣírí máa tú. Àṣírí gbogbo wọn ò ní bò. Lágbára ọba tó dá ayé àtọ̀run. Ọwọ́ pálábá gbogbo wọn máa ségi ní one by one láṣẹ Èdùmàrè. So ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí bẹ́yẹn. Ó wà. Ó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan ọfà náà ni. Tẹ́lẹ̀ lò fún ọfà. Ó wà. Bó dẹ̀ jẹ́ tùràrí àdúrà lẹ bá fẹ́, ó wà available. Ojú òní tí wà mí ní wáyé tí ó dàbọ̀.